afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again to bring another gist. If today is your first time on my channel, please can you go straight to that notification bell and press it so that whenever I post a gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. I really appreciate you all. I love you all. God bless you. Today's gist is about Auntie Eo. Yeah, today's gist is about Auntie Eo. Auntie Lanu. Wọ́n sọ wípé Queen Naomi ò lọ school o. Wípé àwọn ń tà wọ́n o. London làwọn ti kàwé o. Àwọn ti gba gbogbo degree tán o. Wọ́n ní Queen Naomi ló lọ fowó ra degree ni o. Wípé doctorate tí Queen Naomi níyẹn ó lówó ló lọ fi rà á. Ó ní kì í ṣe pé bóyá ó lọ school fún Ashley lẹ́nu ẹ̀. Sórí ìwọ ọmọ Ashley yìí honestly ó ní baba ńlá problem. Ṣé o mọ̀ pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ ní palace yẹn ìwọ àti Mariam lẹ́ ń kọ̀ sí? Ẹ̀yin méjèèjì lè ṣù tó yẹ kí kábíyèsí lé dànù. Ẹ̀yin méjèèjì ni Sátánì tó gbé aṣọ èṣù wọ̀ tó wà nù palace. Ìwọ ní Queen Naomi ò lọ school. Ṣé o lè dúró lẹ́gbẹ̀ẹ́ Queen Naomi ní? Ṣé o rẹ pé ó dáa ni? Ìwọ tó yẹ pé bó ṣe kúrú yẹn gbogbo àwọn ìwà inú ẹ gbogbo wọn kúrú pẹ̀lú ẹni. Ṣé ìwọ lè dúró lẹ́gbẹ̀ẹ́ Queen Naomi? In education, she better you. In exposure, she better you. Ó rí ọjọ́ birthday ta lórí kó celebrate ẹ. Ta lórí kó celebrate ẹ lọ́jọ́ birthday ẹ. Kò séèyàn kankan tó celebrate. Àwọn tó bribe, àwọn blogger tó fún lówó nìkan ló celebrate ẹ. Ọjọ́ birthday Queen Naomi. Ṣé orí first lady ex-queen ex-president first lady of America? Ṣé orí kó celebrate Queen Naomi àbó orí kó celebrate Queen Naomi because she is a queen. She is a special. Àwọn tá à ń pè ní queen nìyẹn. Kò ń ṣe ẹ̀yin rubber stamp queen. Tẹ́ ń pera yín queen, tẹ́ ní queen nìyín. Ó máa mú gbogbo ẹ̀, ó máa dìpọ̀ náà ní bí èṣù. Kí ló dé gan-an? Kí ló dé tó ń jowú? Kí ló dé tó ń jealous Queen Naomi? Kí ló dé tó ń jealous? Ìjà lára kò tán bọ̀rọ̀. Why are you jealousing Queen Naomi? You cannot stand her in any way. She's better off of you all. Kí ló ń wá tó sọnù lọ́wọ́ ẹ? Kí ló ń wá tó rí? Kábíyèsí òun ránṣẹ́, òun rán rẹ̀ ńṣẹ́. Kí ló dé? Kábíyèsí ní kẹ́ má dárúkọ ìyàwó ọmọ ṣán fi ṣe yín ni. Leave Queen Naomi alone. Kò bá má lọ school. Kò bá lọ school. Àwọn tó lọ school kí náà rí fi ṣe. Àwọn tó ní degree tó ní certificate kí náà rí fi ṣe ní Nàìjíríà. Sọ fún mi. Ìwọ tó lọ sí London school kí ló rí fi ṣe? O fi London school ẹ sílẹ̀. O wá jókòó sí palace. Wọ́n wá lé ẹ sílẹ̀ bí ọpọlọ nínú palace. Ó jókòó síbẹ̀, ó rí nǹkan gbé ṣe. Ẹ wá dúró sí ọkùnrin kan, ẹ̀yin márùn-ún ẹ ṣùrùbọ ọkùnrin kan. Ẹ wá ní ẹ fẹ́ máa pín jẹ. Kábíyèsí ní ẹ lè pín oúnjẹ mọ́. Òun ti já sí i. Wọ́n ti mọ̀ ìpẹ́ dàlẹ̀ ni ẹ, wọ́n ti mọ̀ ìpẹ́ ni bí ni ẹ. Kábíyèsí ti mọ̀ ìpẹ́ ni bí ni ẹ, wọ́n ti mọ̀ ìpẹ́ dàlẹ̀ ni ẹ. Wọ́n ti mọ̀ ìpẹ́ kò sí nǹkan kan tó lè jáde látara ẹ. Ju pé kó máa ṣe rìkíṣí, kó máa ṣe àbòsí, bó ṣe lọ fake pregnancy náà nìyẹn. Tó ń sọ fún kábíyèsí pé ó lóyún, tó ń parọ́, mi ì rí ibi tí èèyàn ti ń parọ́ pregnancy rí. Ìwọ ni the first person tí mo máa rí tó máa parọ́ ìwọ àti Mariam. You are too evil. You are too evil. Ashley, oh evil, ìwọ àti Mariam. Ẹ̀yin méjèèjì ní fídíò ẹ̀ wá fún. Get out of the palace. Ẹ lọ sí Queen Palace. Ẹ̀yin ọ̀dàlẹ̀ burúkú yìí. Ìkà. Ìwọ ń sọ pé èèyàn kò kàwé. Ìwé mélòó lo kà? Gbé certificate ẹ kó post ẹ online. Ìwé wo lo kà? Ìwọ tó yẹ pé wọ́n ní búkà ló ti ń ta àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì. Wọ́n ní búkà ló ti ń ṣe accountant. Mariam náà ló sọ bẹ́ẹ̀ máa kó bára yín ni ẹ̀yin méjèèjì. Kí ló dé? Kí ló ọmọbìnrin yìí ṣe fún ẹ, Ashley? Kí ló ṣe fún ẹ? Kí ló gbà lọ́wọ́ ẹ?
yóò ti mọ̀ pé ọjọ́ birthday ò réèyàn celebrate ẹ ó wá dá wà nínú ilé ó rí èèyàn mélòó ló ń celebrate àwọn blogger nìkan ló ń celebrate ẹ mo ka comment àwọn èèyàn they were abusing you on your birthday that you are evil you are wicked nǹkan tí Ashley tún ṣe nìyẹn o oní Queen Naomi ò lọ school ìwọ lọ school ṣé wọ́n lọ school ló lọ fi owó ra doctorate degree ni you are a fool for saying that ìwọ ìkà burúkú yìí ìkà gbogbo ayé ẹ̀ ìkà ni ẹ máa gbà wá kẹ́ ẹ. Please share this video, like and subscribe. God bless you all.